is there would have been a coup d'etat, which could have been violent. That's all I can confirm. Yeah, but it didn't happen. Thanks to the engineering, the Maradonic way we handled you guys in the society. But that could have given room for more instability in the country. Was it pressure from within the military or outside too? Because it's both. The military, they can do it because they have the weapon to do it. The other part of the society, agitation. Are you still the evil genius? Did you call yourself that? No, I never did. The media did. Okay, and people call you Maradona. What's that all about? Why? I mean, that's a very good thing about the Nigerian media, about the Nigerian people. You have to anticipate them. If you anticipate them, then you live well with them. If they call me evil, I marvel at that. You are evil, man. I said there is a contradiction. You can't be evil and then a genius. Okay. We said it. I saw that. We àwọn people in plan. One fair plan coup some years back. I think in 2023/2024. Torí wípé wọn ò fẹ́ gbé ìjọba fún Southern. Lawan ìyẹn Senate, the last Senate president. Òun ni kíni? Òun ni wọ́n fẹ́ mú as their candidate tí wọ́n fẹ́ kó take over from Buhari. But according to the constitution Nigeria, ṣebí wọ́n máa rotate ẹni tó já sí wípé tí Northern bá ṣe 8 years Southern á tún ṣe another 8 years, vice versa bẹ́ẹ̀. Ṣùgbọ́n nítorí wípé àwọn eléyìí agbára ti rúbò wọ́n lójú, àṣé òfo ni wọ́n, àṣé olófo ni wọ́n. Mo rógo láyé mi. Southern jí, àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí, àṣàwà gangan ní Nàìjíríà. Tipẹ́tipẹ́ náà lèmi ti mọ̀. Àṣàwà là ń jẹ́ kí nǹkan tó ń pè ní wọ́n Nàìjíríà kó máa jẹ́ wọ́n Nàìjíríà láìsí àwa kò sí nǹkan kan wá máa gbọ́ o. Tá bá sọ̀rọ̀ pé mineral resources wípé ó wà ní south, kì í ṣe ní south nìkan, kò sí mineral resources pọ̀ ní north náà o. Ṣùgbọ́n kò jẹ́ wípé mineral resources in north ó wà fún northern ni, kò wà fún the whole of Nigeria. Wọ́n ọ̀rẹ́ mi tẹ̀ fún Nigeria owó ẹ̀. Wọ́n dẹ̀ ṣe mining yẹn. Exactly. Màá fi lára fídíò wọn kó fi wọ́n, màá fi wọ́n ẹ́ kó lè máa mọ bí iṣẹ́ mining bó ṣe ń lọ burúkú ní north. Ibo ni gbogbo owó yẹn ibo ló wà? Ṣó yẹ kán máa ṣerú nǹkan bẹ́ẹ̀ ní Nàìjíríà? Kí wọ́n tún kí Nigeria government kán tún ì máa yáwó every now and then. Ibo ni wọ́n remit gbogbo nǹkan tó wà tó mining ní north, ibo ni wọ́n kó sí? Ṣùgbọ́n mining ti south ó wà fún the whole Nigeria. What is going on? Why are the Northerners making noise up and down? Ever since Tinubu introduced this new tax reform bill, Northerners have been having a sleepless night. Every day they come with different threatening. Now they have come with anarchy. Màá wá sáré wá ṣàlàyé nǹkan tó ń pè ní anarchy fún yín. Tó bá jẹ́ pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn, so be it. We are tired. But before then, ṣùgbọ́n nǹkan tí bàbá Maradona Babangida sọ, ó ní wọ́n plan coup lóòótọ́. Ó ní but àwọn làwọn lo Maradonic way láti stop ẹ̀. Ṣé wọn náà ti rí ìwọ ọmọ Yorùbá tó sọ fógun kí Yorùbá ní kẹ̀kọ́ má kọ́gun wá fún yín, wọ́n fẹ́ kọ́gun jẹ́ kìnìkan ogun wo lẹ́fẹ́ ṣe lè tó ti dé ẹnu ọ̀nà stop tó ti dé ẹnu doorstep yín tí mọ̀ kankan. Ẹ̀yin Yorùbá ẹ jẹ́ dìde kẹ́ múra yín gírí. Àsìkò tá a wà yìí ìfẹ́ ló lè yọ wá nínú wàhálà tó fẹ́ ṣẹlẹ̀ nínú Nàìjíríà o. Tó bá rò wípé àdúrà kó gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, mi ìfẹ́ mọrú àdúrà yẹn, wàhálà yẹn máa ṣẹlẹ̀. Ó máa ṣẹlẹ̀, ó ti di dandan ni. Kò lè máa lọ báyìí. Àlẹ́pà àgbo Nàìjíríà ó ń fì torí wípé Tinubu sọ wípé there is no going back with that thing. And the Northerners sọ wípé kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà, ṣé wò ti rí pé wàhálà ti ṣẹlẹ̀. Àwọn Haúsá wọ́n ti tají lójú oorun. Wọ́n ní àwọn ò fẹ́. We say no to Fúlàní wípé láti ìgbà tí Fúlàní ti take over tó ti dé nọ́ọ̀tì, wọn ò jẹ́ kí Haúsá kankan kó jẹ governor kankan mọ́. Àwọn nìkan ni wọ́n jẹ governor, àwọn náà jẹ senator, minister, gbogbo everything. They take over the whole post from the Hausas. Àwọn Haúsá tó wá jí ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ. Ní
I want to ask the Northerner, why are they making so much noise every day, threatening Tinubu's government? Ẹ bá wa sọ fún bàbá Tinubu. Ẹ wò, àsìkò tí tó tẹ́ máa pe àrò àtọ̀dọ̀fínú yín, ẹ sì pa àwọn ọmọ Yorùbá kẹ́ padà wá sílé. Gbogbo àwọn tẹ́ bá ṣẹ̀, there is a way tẹ́ fi máa jókòó, tẹ́ fi máa sort gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Nítorí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yìí, tí a bá ìkunró ara wa sínú, tá sì ń ṣọmọ ìyá Awùsá, tá ń wò pé bó o bá o pa, bó o bá bá kó bù lẹ́sẹ̀, ó ṣẹ̀mí ó ṣe kinní kan. Omi àtẹ̀yìn wọgbí ilẹ̀ Yorùbá lẹ́nu o. Wọ́n pa Yorùbá nípakúpa. Àfẹ̀mọ̀ kọ́ máa kọ́ka ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n tá a bá fi tẹ̀mbẹ̀lẹ̀kún ìwọ tó mi èmi ojú ẹ lọ ọ̀tẹ̀ àti oríṣiríṣi tá a bá mú kúrò tí ò bá ti jẹ́ mi tá a bá ti já wa kò sí anybody tó máa jẹ́ everything tó bá ti ní láti ṣe ó ní láti come through us tí ò bá ti come through us a máa sọnà sí ni a máa fàáyà ni a máa báyé ní yẹn jẹ́ tí a bá ti lè mú yẹn kúrò tá a rí wípé ọ̀rọ̀ tó wà lẹ̀ a ní láti apply such lásìkò yìí kó mi má bàa tẹ̀yìn wọ̀gbẹ́ ọmọ Yorùbá àti ilẹ̀ Yorùbá lẹ́nu. Bàbá Tinubu tẹ́ bá wá rò wípé àwọn tẹ́ ẹ mọ̀ káàkiri àtàwọn boys yín àwọn cabinet yín they are enough láti protect yín ẹ má lọ ṣe mistake o. Èèyàn tí wọ́n ń ṣọ́ kò lè gbọ́ tí èèyàn tó ń ṣọ́ o. Ẹ lè gbọ́ tó wọn o ẹ sì mọ àwọn ará bíi èèyàn tó jẹ́ titi wọn Yar'Adua gan fún Yar'Adua yáà ẹ ṣe àmọ́ nǹkan tó ṣe lára fún àwọn èèyàn tí wọn ìgbà tó kọ́ ọmọ Yorùbá Abíọ́lá létà Abíọ́lá Káṣímáwo MKO ọmọ iná ni wọ́n rán síná so kò sí bí ọ̀bọ ṣe ṣe orí tí náà kí o ṣe gbogbo ilé ìtẹ́kàn ṣe bẹ́ẹ̀ nípa lórí extra tire yìí bàbá Tinubu ẹ jẹ́ bí calm down ká do the needful kó mi má bàa tàn yín wọ̀gbìn yín lẹ́nu torí ó ti ṣóòjù ni they really know how to plan the whole thing ọmọ Yorùbá wọn ti fi ṣe wọn tó bá ti rí dọ́là wọn ṣí èrè dànù àwọn àgbààgbà yẹn àtọmọ kékèké wọn fíwọ̀ of ọmọ Yorùbá ló ní discipline tó má mójú kúrò tó lè fi owó lọ tí ó tó ń ká gbójú. Àwọn tẹ́ kó rárá àwọn boys yín àwọn sister àwọn gbogbo wọn náà máa mú pàṣẹ yín lẹ̀ bàbá Tinubu àwọn náà máa mú pàṣẹ yín lẹ̀ ṣe bẹ́ẹ̀ gbé nǹkan tí Tinubu sọ tí Babangida sọ ṣe wá rí kùpù tó náà fi maradonic way tó fi stop yẹn tó o bá tún continue láti gbọ́ dáadáa ó sọ mẹ́sẹ̀gì kan jáde tó wà powerful ó ní tí Nigeria military bá fẹ́ take over ó ní they have the power they have all what it takes. Bàbá Tinubu kò sí iye amount of owó tẹ́ lè gbé fún gbogbo wọn ṣe rí àwọn tó jọ̀gá ológun bẹ̀ tí wọ́n já àwọn ọmọ náà dáná wọn ò lè ever lóye àsẹ̀yìn tí Jésù àfìdé ọmọ Yorùbá mélòó ló wà bẹ̀. Bàbá Tinubu ẹ máa wà kẹ́fù kó mi má tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu bẹ́ẹ̀ ni mo sọ fún yín ó yá mo wá fẹ́ kẹ́ wá gbọ́ fídíò yìí àwọn northern elders and leaders they have been threatening Tinubu with anarchy wàá ní kí ni anarchy kí tó wá ṣàlàyé anarchy fún ẹ kó lè mọ̀ pé wọ́n ti ready láti dá dúró láti pín ṣùgbọ́n kí wọ́n tó dá dúró wọ́n ready láti sọ̀nà sí anywhere sọ̀nà ìbù wá gbọ́. We are calling on the presidency and the federal government to change their style. Whenever a policy is not popular, they should listen to people. They should not be arrogant and thinking that whatever they come, it must be. This is not an oligarchy. This is not a military rule. They must listen to the people. And that is what makes a good leader. And we pledge to be loyal to them. But anything they are doing contrary to that, they are calling for anarchy. They are calling for intransigency. And it is unacceptable. There is a lot of wahala. We must work together. ṣó ti rí bá ṣe ń threaten ìkan lára àwọn gómìnà wọn ní north òun ló threaten Tinubu with anarchy jẹ́ kí wá sáré gbé ẹdẹ́bẹ̀ what is anarchy in simple words kí ni ìtumọ̀ anarchy? Anarchy is the absence of a governing body or form of authority in a society. The nation is run by a voluntary communal that decides what is in the best interest of the community independently. Anarchy tí Yusuf ń sọ nínú bí tó fi threaten ìjọba Tinubu ohun tí wọ́n sọ bẹ́ẹ̀ ni wípé kò ní sí gọ́fìmẹ̀ntì mọ́ tí Tinubu ò bá ti withdraw new tax reform bill yẹn ipe anti-north ni ipe they are going to be an anarchy kò ní sí pé wọ́n wà ní north ò ní sí ní other government mọ́ kò ní sí government tó rúùlù wọn mọ́ wọ́n máa wà governmentless. Àwọn ara wọn náà máa ṣùsì olórí láàrin ara wọn tó máa control wọn tó máa lead ara wọn. Ohun tí wọ́n sọ nìyẹn wá wò pẹ̀lú ìdádúró ipe ká pé kí ló fi yàtọ̀ síra wọn kí ló fi yàtọ̀ ṣe rí pitọ́ lọ gbégbà
Ṣé rí bí tó lọ gbégbà? Ṣé mọ̀ pé tẹ́lẹ̀ wọ́n á kọ́kọ́ threaten 2027 is not sure for him. They are not going to revote him. They will not vote for him again. Okay. But ó dẹ̀ pé wọ́n rí wípé àwọn yẹn náà wọ́n ní géèmù tí wọ́n tọ́jọ́ ń ta, wọ́n ti gbégbé ọ̀nà anarchy. Wọ́n ò wá sọ this time around wípé okay, if you are not going to withdraw this year new tax reform bill, then let us be separated. Wọ́n lò yẹn mọ́ sí anarchy. Ó ní wọ́n gbélé lórí. Anarchy is the absence of a governing body or form of authority in a society. Anarchy tí ó ní ìtumọ̀ ẹ̀ ni wípé kò ní sí agbára àbí body tí ó lè máa jẹ́ adarí àbí apàṣẹ tí ó máa pàṣẹ fún society. That means to say the North will not be under Nigeria. Àwọn fúnra lára wọn náà máa yan olórí láàrin ara wọn tó máa control wọn. What is an anarchy country? Why there are no anarchy countries that exist today? Territories that are on the brink of anarchy become known as failed states, having a failed government that is unable to control the ruling of their land. One will declare North as a failed state. Abi the whole Nigeria left the failed state. Torí ó dà pé Southern àwa love new tax reform bill yẹn o, because wọ́n ti jẹ́ kó yé wa wípé àwa ni minority gẹ́gẹ́ bí ẹ̀yin Northern ṣe ń pe Southern, ṣùgbọ́n àwa la so okùn ẹ̀mí Nàìjíríà ró. Tí ẹ̀yin tẹ́ jẹ́ majority ẹ wà clueless, ẹ generate anything fún wọn Nigeria tẹ́ control tẹ́lẹ̀ control tó belong sí yín, tẹ́lẹ̀ inherit lọ́wọ́ látọ̀dọ̀ baba ńlá baba yín. You are not generating anything for that country to move that country forward. Yet, ẹ̀rù gaba ẹ̀ pàṣẹ ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ̀yin lẹ swallow, ẹ̀yin lẹ kó wa, ẹ̀yin lọ́lọ́run wa. Adẹ̀ ní òkè kò sí wàhálà. Ẹ máa ṣe bí ẹ ti inherit ẹ máa inherit ẹ. But nǹkan owó gan ta fi wá ń pe Nàìjíríà ní wọ́n Nàìjíríà yẹn. Bí oníkálùkù bá ṣe generate owó sí, òun náà ṣe máa pín owó yẹn. Ẹ wá sọ wípé anti-North ni. So, ẹ generate anything. Ever since the Northerners have been making noise over this new tax reform bill, you will know within yourself that these people have been generating or contributing nothing to next. Nothing to nothing. For Nigeria to be, as they claim as in one Nigeria. These people have not been contributing anything towards that one Nigeria they claimed. So all this year, it has been the Northerner making that name one Nigeria. We have been the one doing the whole thing. So monkey what they work, their baboon, they shop. Hey, one withdraw. Iralepa. The philosophy of anarchy has been in development for centuries, adapted to each society that has put the idea to practice and manipulated it to fit their needs. Anarchists are of the mindset that organization brings about violence, unhappiness, and oppression. They believe peace can be achieved by eliminating the position of power and leadership from their society. Anarchy, therefore, can be most closely aligned to a bottom-up approach to governance. This secretly contrasts with the top-down approach because in anarchy, there really is no top. Shetigbo. Anarchy mindset will bring manipulation, will bring violence, unhappiness, oppression, no peace, and everything. Nǹkan tí àwọn Northerners tí wọ́n threaten Tinubu and his government pẹ̀lú nìyẹn. Ẹjọ́ nínú àlàyé tí mo ṣe fún yín yẹn pẹ̀lú wípé ká pín èwo ló wá rò pé worst. Wọ́n ò fẹ́ sọ wípé ká dá dúró mọ́ nísìn, ṣùgbọ́n wọ́n fẹ́ máa ṣèjọba ara wọn láàrin ara wọn. Wọ́n dẹ̀ sọ wípé kó gbé regional government sílẹ̀. Wọ́n attack ẹ̀. Wọ́n ní no, there's not going to be a regional government. Kò sí nǹkan tí wọ́n ní wọ́n fẹ́ gbé sílẹ̀ tí wọ́n gbà. Restructuring, wọ́n ní restructuring my foot. Ṣùgbọ́n ṣe rí ibi tí wọ́n gbé títí wọn lọ sìn. Ṣé rí ibi tí wọ́n gbé lọ? Yorùbá wake up, Baba Tinubu wake up. These people are planning. They have evil plan, evil agenda, and you know them. You know them more than any one of us. Kẹ́lẹ̀ understand àlàyé mi dáadáa. Ẹ wá lọ mo fẹ́ fi fídíò yìí hàn yín. Ibi tí wọ́n ti ń generate, tí wọ́n ti ń mining gold àti some other solid minerals tó belong sí Nàìjíríà.
If the mineral resources, solid minerals in southern belongs to Nigeria, why in the north will belongs to Nigeria? They have many mineral resources there in the north, but yet, ojú wọn ṣì wà lára títí south. Olójú kòkòrò lè làwọn people yìí wọ́n ti mú wa lọ́bọ̀ lọ́dún tó ti pẹ́, àsìkò tá máa jára wa sílẹ̀ lélẹ̀. Baba Tinubu, once again, ẹ pé àwọn tó bá yẹ kẹ́ pè nílẹ̀ Yorùbá. You cannot do this thing alone. Kó mi má bàa tẹ̀yìn wọ̀gbìn yín lẹ́nu. Ẹ̀yin nìkan dẹ̀kọ́, ó máa kan àwa o, ẹ̀rọ tí ọ̀pọ̀lọpọ̀ wa o. Kò yẹ kẹ́ tún fìyà jẹ wá lórí pọ̀mọpọ̀mọ ètè gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí o, Baba Tinubu. Ẹ bí calm down o. Ẹ wá lọ wo fídíò yẹn. Fídíò yẹn tó mo fẹ́ kó farabalẹ̀ kó wò dáadáa kó wá bá mi kọ kọ́mẹ̀ntì sí abẹ́ fídíò yìí. Ìjọ yẹ kí Nọ́dé náà máa pariwo kó máa kún sunkún lórí ọ̀rọ̀ new tax reform bill. Kí ló dé? So, won't generate anything for Nigeria. It has been us, the Southerners, Langbe Nigeria. Aláṣemọ́. Baba Tinubu, that new tax reform bill, you said that it has come to stay. And it has come to stay. 1 billion wọ́n tó bá ní anarchy yẹn náà fẹ́ ṣe, anarchy yẹn náà dẹ̀ ti dá, ẹ fẹ́ máa ṣèjọba ara yín kẹ́ fi dá wàhálà lẹ̀. Yorùbá ò kí ni next tó yẹ ká wá plan. Kí ni plan wa? Orúkọ tèmi ò yí padà o. Yèyé dára kò wé o lè mí jẹ. Mo tún kó mo kí wa kí ọdún. Ẹ̀mí wá ṣe púpọ̀ ọdún láyé Ọlọ́run ní fẹ́lẹ́ ìṣàṣemọ fún wa. Mo wá gbàdúrà pé gbogbo ire tí ń bẹ nínú ọdún 2025 kó jẹ́ tèmi dára, kó jẹ́ tìwọ olólùfẹ́ mi náà. Bá mi support brand mi ò lè dá ṣe. Tí fídíò ìbá dọ́dọ̀ ẹ, bá mi pín dọ́dọ̀ àwọn politicians káàkiri, bá mi pín dọ́dọ̀ àwọn bàbá àgbàlagbà, àwọn leaders and elders wa. Jẹ́ kí wọ́n gbọ́, jẹ́ kí ìyálọ́jà ìyálóde Yorùbá ni mò ń sọ. Ẹ jẹ́ kí wọ́n gbọ́ kí wọ́n lè mọ nǹkan tó wà ńlẹ̀ pẹ̀lú ìjọba Tinubu lọ́wọ́lọ́wọ́ nǹkan tí àwọn northern tí wọ́n plan sódà kò ní bá wa lójijì o. Èmi like prevention tó lóyìnbó sọ wípé is better than cure. Kì í ṣe wípé ká ṣe báyìí kí ogun yìí kí wàhálà yẹn délẹ̀ ká ṣẹ̀ṣẹ̀ wá máa sunkún. Èmi ò like ẹ o. Má gbàgbé láti bá mi tumble, like the video and help me share it. Ire o, ire gbà. Who would have thought that there is a place like this in Nigeria where they mine gold? And this is northern Nigeria. I can't actually mention the state, but this is northern part of Nigeria where they mine gold. You can see how very big it is. And there are so many hundreds of people working at the site. Thousands of people, I mean, not just 100. You can see how very big the place is. Yet, people are living it in abject poverty and not have the most poorest state in the country. Is it not funny?